Ẹ̀yin ènìyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. Èmi ló kàn èyí tí bàbá wa ń dáṣà nígbà tí wọ́n fẹ́ gun orí ìtẹ́ as ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní Ọ̀gbẹ́ni Omoyele Sowore tí wọ́n ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn. Wọ́n ní wọ́n jáde wọ́n sọ̀rọ̀. Ẹ jẹ́ ká gbọ́ gbogbo nǹkan tán sọ. Wọ́n ní àwọn alátìlẹyìn ààrẹ bàbá wa Bola Ahmed Tinubu, wọ́n ní wọn tètè lóye ìtumọ̀ àṣà èmi ló kàn tí bàbá wa Bola Ahmed ń sọ ní ìgbà tí wọ́n fẹ́ du ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní àṣà yìí ni wọ́n ń dá nígbà tí bàbá wa Bola Tinubu tí wọ́n ń polongo tí wọ́n ń gbé ipò ààrẹ yìí. Wọ́n ní wọn ò dẹ̀ mọ ìtumọ̀ nǹkan tí bàbá wa ń sọ ní ìgbà yẹn. Wọ́n ní Ọ̀gbẹ́ni Sowore wọ́n sọ ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú Àbújá ní ọ̀sẹ̀ tí a kọjá yìí. Wọ́n ní wípé àṣà tí bàbá wa ń dá yìí, wọ́n ní kì í ṣe nǹkan tó jẹ́ pé ó yé àwọn ọmọ Nàìjíríà. Wọ́n ní ẹjọ́ tí wọ́n ń bá Ọ̀gbẹ́ni Sowore tí wọ́n ń bá wọn fà, wọ́n ní wọ́n ti dànù o. Wọ́n ní wọ́n ti dismiss ẹjọ́ yìí ní kóòtù. Wọ́n ní wọ́n fi gbogbo ẹ̀hónú wọn hàn ní ìgbà tí wọ́n da ẹjọ́ yìí nù tán. Ọ̀gbẹ́ni Sowore ni olùdásílẹ̀ iléeṣẹ́ alákòóso Sahara Reporter. Wọ́n sọ gbogbo ọ̀rọ̀ yìí. Wọ́n ní àyípadà túláàsì èyí tíjọba ń sá fún, wọ́n ní ó ti súnmọ́lé sí o gẹ́gẹ́ bí àwọn ṣe máa ń sọ. Wọ́n ní tí àyípadà túláàsì bá fẹ́ ṣẹlẹ̀, wọ́n ní ọ̀kọ̀ọ̀kan ló máa ń ṣẹlẹ̀. Wọ́n ní èyí tó máa ń ṣílẹ̀kùn àyípadà, èyí tó jẹ́ pabambarì ọ̀rọ̀ náà ní ebi, kí ebi máa pa àwọn ará ìlú. Wọ́n ní gẹ́gẹ́ bí àwọn ṣe máa ń sọ o, ní ìgbà tí àyípadà túláàsì bá máa ṣẹlẹ̀ o, wọ́n ní ọ̀kọ̀ọ̀kan ló máa ń ṣẹlẹ̀. Wọ́n ní ṣùgbọ́n èyí tí ó ń ṣílẹ̀kùn àyípadà ní ebi o, wọ́n ní ebi ò dáa lára o. Wọ́n ní ebi nǹkan tó máa ń mú jáde, nǹkan tó lágbára ni. Wọ́n ní ebi ló ń bá àwọn ọmọ Nàìjíríà fínra gidi ní àsìkò tá a wà nínú ẹ̀ yìí. Wọ́n ní ẹni tí ebi ń pa, wọ́n ní kò tiẹ̀ lè gbọ́rọ̀ rárá. Wọ́n ní ó ti pẹ́ tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ti wà nínú ọ̀rọ̀ ebi yìí. Wọ́n ní kì í ṣe nǹkan tí ó rọrùn rárá fún àwọn ọmọ Nàìjíríà. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe okòwò, gbogbo wọn náà ti kúgbá sílé. Wọ́n ní wọ́n ti ba ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jẹ́ o nítorí pé kò sí owó, kò sí epo, kò sí nǹkan kan ní ìlú Nàìjíríà mọ́. Wọ́n ní gbogbo ẹgbẹ́ tafútafú ni. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ló ti sá lọ tí wọ́n ti fi orílẹ̀-èdè sílẹ̀. Wọ́n ní àwọn èèyàn kò rówó ra oúnjẹ mọ́. Wọ́n ní kò sí ààbò ní ibikíbi ní ìlú Nàìjíríà. Wọ́n ní bí wọ́n ṣe ń gbé obìnrin ni wọ́n ń gbé ọkùnrin, bí wọ́n ṣe ń pa ọmọdé ni wọ́n ń pa àgbàlagbà. Wọ́n ní oníkálukú ló ń di orí ẹ̀. Wọ́n ní oníkálukú ló ń du orí ẹ̀ o. Wọ́n ní iṣẹ́ àwọn ajínigbé kò ń ṣe nǹkan tó yẹ pé ó fararọ. Wọ́n ní wọ́n ń jíyàn gbé lọ́sàn-án àti lóru ni. Wọ́n ní owó ilẹ̀ wa ó ti wá di yẹ̀yẹ́ gbáà. Wọ́n ní kò sí nǹkan kan ní inú owó ilẹ̀ wa mọ́. Wọ́n nínú kóòtù náà làwọn ti ṣe ìkìlọ̀ ìgbà tí àwọn ènìyàn sọ pé ọpẹ́ Buhari ti lọ, tí wọ́n sọ wípé èmi ló kàn. Wọ́n ní ìyẹn Tinubu wípé àsìkò wọn máa bàjẹ́ ju ti Buhari lọ. Wọ́n ní ṣé ọ̀rọ̀ yẹn wá já síbẹ̀ àbí kò já síbẹ̀. Wọ́n ní bàbá wa Bọ́lá Tinubu wọn ò bìkítà fún èèyàn kankan o, wípé ara wọn nìkan ni wọ́n wà after. Wọ́n ní ara wọn àti àwọn ènìyàn tó yẹ pé wọ́n jọ ń bára wọn ṣe nìkan ni wọ́n mọ̀. Wọ́n ní àti àwọn tí wọ́n ń ṣèjọba Nàìjíríà pẹ̀lú bàbá wa Bọ́lá Tinubu nìkan ni wọ́n mọ̀. Wọ́n ní wọ́n ti ṣe gbogbo nǹkan láti ba ètò ọrọ̀ ajé Nàìjíríà jẹ́ pátápátá. Wọ́n ní kò sí ohun tí wọ́n ṣe láti ṣe àkóbá fún ọmọ Nàìjíríà o. Wọ́n ní àwọn tó dẹ̀ ń pariwo àwa ló kàn, èmi ló kàn. Wọ́n ní ohun kan tó yí kàn wọ́n lásìkò yìí. Wọ́n ní ìnira ebi ni ó yí kàn wọ́n o. Ọ̀wọ́n gógó ọjà, ìbànújẹ́ àti ẹ̀dùn ọkàn ni wọ́n ní ó yí kàn wọ́n. Wọ́n ní torí pé ìlú ò fararọ. Wọ́n ní àwọn ènìyàn ń kígbe, àwọn ènìyàn ń pariwo, kò sówó nílùú, kò sépo nílùú, kò sóúnjẹ nílùú, kò sí nǹkan kan tó wà nílùú. Wọ́n ní gbogbo ẹgbẹ́ páfúpáfú ni.
wọ́n ní ìgbé ayé tí kò rọgbọ fún àwọn gangan ò ní wọ́n ń gbé o. Wọ́n ní torí pé wọ́n mọ̀ pé tí inú ará ìlú ò bá dùn, inú tàwọn gan ò lè dùn. Wọ́n ní àyípadà túláàsì tí wọ́n ń sá fún, wọn ní gbogbo ẹ̀ ló ti bẹ̀rẹ̀ báyìí. Ọ̀gbẹ́ni Sowore ni wọ́n sọ gbogbo ọ̀rọ̀ yìí. Àmọ́ ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó ran gbogbo wa lọ́wọ́. Àmín.